bí òkòrè. Bí ọlọ́ṣà tó kó ní ẹrù lọ ní. Bọ́lọ́run báwo ni sùsù tó dání sí. Ọpẹ́ lòun tó yẹ kí a fi fún. Kí lè rẹ̀ ní ọpẹ́ ẹ̀jẹ̀ àgbọ̀ o. Ìwà láyé ò ṣe é fọgbọ́n ṣe. Ìdásílẹ̀ bí ò ṣe é fowó ra. Ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run lèyí jẹ́. Ọpẹ́ là lè fi sọ̀rẹ́ fọlọ́run. Johnson ọmọ Babátúndé Adébáyọ̀. Ẹ̀dùn ọpẹ́ rẹ̀ ò ní kan láyé. Ọ̀rọ̀ bí ọpẹ́ bí ọpẹ́. Kò ní fi ilé rẹ̀ sílẹ̀ nígbà kan. Ìbàdàn òfò ní ìjú o Alámọ̀kẹ́. Bó bá dọ̀la máa wá forin ẹ̀ ṣàbọ̀dún. Mo ṣe bá fádá ní wáyé o. Ọba tó dá mi mo hù ẹnu mi. Tó lóun yóò fowó ọ̀hún fún mi lóhun gbogbo tí mo fẹ́. Ọjọ́ àkọ́kọ́ bomi ayé ṣe pàtàkì nínú ìgbé ayé ẹ̀dá láyé gbogbo o. Torí ọ̀pọ̀ ló dé tí wọ́n padà lóòjọ́. Ọ̀pọ̀ ni ò tilẹ̀ délé ayé rárá. Tó ṣe pé inú ọ̀lẹ làlùkùtù ti ṣẹ́ wọ́n pa. Àwọn tí wọ́n gbórúkọ tó fẹsẹ̀ fẹ́ ń kọ́ o. Ọmọ kì í pẹ́ dàgbà. Ìyẹn fẹ́ ni Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí mi nílé ayé bí. Johnson Tọ́pẹ́ ọmọ Babátúndé Adébáyọ̀ ìlà ń báyà yọ orí kádú. Torí òní ọjọ́ yìí kẹwàá. Oṣù kínní ọdún 2022 gangan ló pàdọ́ta ọdún tó délé ayé. Bá a bá fi ilé pọ̀ títà àfọ̀nà rókà kò pọ̀ jù rárá o. Torí inú ẹni kì í dùn kápá amọ́ra. Dr. and Mrs. Adébùkọ́lá Olúgbénga Aládésànbí lọ́rọ́ mi wá bí. Lórúkọ gbogbo ẹbí Adébáyọ̀, wọ́n ní bàbá tirẹ̀ ní ìbá wáyé. Dandan ni ká mọ̀ bá wọn yọ lọ́jọ́ ire. Ọ̀tá ò wá níbẹ̀ bí ọ̀hún jẹ́ lágbára Ọlọ́run ọba. Johnson Tọ́pẹ́ ọmọ Babátúndé Adébáyọ̀ mọ́ gbọ́ bí mo ti ń wí o. Aláṣẹ àti olùdarí Bayores Concepts tó tún jẹ́ chairman Lafes Building and Properties Limited tó fi New York City ní USA ṣebùgbé. Mo fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ìwọ ń lolo ní mọ̀ọ́dá gọ̀jọ̀gọ̀jọ̀. Kìkì ọpẹ́ ló tọ́ sí ọ láti dá ní tòní o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba. Torí ọ̀pọ̀ ìjì ló ti jà tọ́lọ́run ọba òjò dòmínú àgbọ̀n rẹ̀ nù. Mo bá ògbóṣù gbà fọlọ́run ọba. Ọmọ Adébáyọ̀ mo fẹ́ bá ọ̀rẹ́ lé o. Adé orí olórí Abọ́sẹ̀dé Veronica. Ó ti yá kárelé bàbá tó bí ọlọ́mọ. Ìkẹ́rẹ́ Èkìtì nílé bàbá rẹ̀. Ìkẹ́rẹ́ Èkìtì lágbègbè òkú fìlì lálẹ́ àjòkó ìsì. Ìkẹ́rẹ́ Òyèrúlé àjọlágbó. Ìkẹ́rẹ́ olókè méjì takọtabo. Fìlì lálẹ́ àjòkó ìsì. Ìkẹ́rẹ́ Òyèrúlé àjọlágbó. Ìkẹ́rẹ́ kẹtẹ̀ ọ̀nìyàn àná. Fìlì lálẹ́ àjòkó ìsì. Ìkẹ́rẹ́ Òyèrúlé àjọlágbó. Mo forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. Ọmọ Adébáyọ̀ mò ń gbọ́ o. Johnson Tọ́pẹ́ ọmọ Babátúndé Adébáyọ̀. Ọmọ wa ọmọ ẹkùn. Ọmọ síasíá bí àájì. Ọmọ àbágbà mí èyé gbà mí. Ọ̀rọ̀ tí ò gbàgbé. Ọmọ ẹlẹ́yà yìí ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ lórí ogun. Àìṣẹyẹ òbíbò. Àìṣẹyẹ àti òro. Ìyèrè ọ̀kíkè yìí jìwẹ̀lẹ̀ lórí adé. Èyí ni ńlẹ́yẹ tíá. Ọmọ olóbì kò sòròrò àròkò. Ọmọ olóbì kò sòrúwérúwé lẹ́mìrì ráhù kòsù. Ọmọ ẹlẹ́mìrì òbí ogun irin kàgbà òkòsù wọn mi lọ dá. Ọmọ ọlọ́ra orí ìjórí adìyẹ. Ó tún nílé ìyá rẹ̀. Ìwẹ̀ òjijì bẹ́bí ni ó nílé ìyá tó bí ọlọ́mọ. Ìwẹ̀ òjijì ẹ̀sọ́ ọmọ apẹjayẹja. Onílé òyìyé mi wẹ̀ ṣọyà. Ọmọ ìyédèṣọlá aláòkú ọ̀rọ̀rọ̀ gírọ̀. Aláòkó mi èso jọ bíbọ́. Kẹ́sà òkú olúlérin kí n bá méjì sí. Ọmọ olókè méjì takọ́tabo. Ọmọ òkè rúyọ̀yọ̀ kí mi yá fọ́nà. Òkè sọ ọ̀rọ̀ àdùtà lọ́nà òye. Bàbá Adéyínká mọ̀ gbọ́ bí mo ti ń wí o. Bàbá ọdún ayọ̀. Bàbá ayọ̀ mi pọ̀ sí òun Adédàmọ́lá. Mo fi gègé lọ́rọ̀ ẹnu mi. Mírè
ọ̀rọ̀ ire ò ní dágbére fún ọláṣàdá ní wáyé. ìkẹkẹ nílékè igi nínú ayé ń bí o ìran ìkéèmù wá lékè àmù ọmọ rí igbá nílékè igbá ó má lékè ẹni bí ni lọ́jọ́ gbogbo ọ̀gẹ̀dẹ̀ etí odò kì í ráhùn omi ò ní báwo ráhùn ohun rere nínú ayé mi. àṣeyí ṣàmọ́dún o Johnson Tọ́pẹ́ ọmọ Babátúndé Adébáyọ̀ aláṣẹ àti olùdarí Bayores Concept tó tún jẹ́ chairman Lafes Building and Properties Limited aṣàmọ́dún ṣọ̀pọ̀ lọ́pọ̀ nínú rere gbogbo ẹ̀mí rẹ̀ tó ṣàádọ́ta ọdún ìní yóò ṣògo òjé lórúkọ lọ́rùn ọba. Dr. and Mrs. Adébùkọ́lá Olúgbénga Aládésọ̀mí lórúkọ gbogbo ẹbí Adébáyọ̀ wọ́n ní Ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́ yóò fìbùkún fún ọlọ́nà rẹ gbogbo. Alámọ̀kẹ́ mo dánú dúná o mo dánú dúná mo fẹ́ padà lé àwọn bàbá mi ọmọ onílé ọlá ni mí èmi náà ìlọ́mọ Àwórì tún rí